Omiyale yóò yọ àwọn olùgbé Lekki àti agbègbè rẹ̀ lẹ́nu Sanwó-Olú. Inú ìbẹ̀rùbojo àti ìpayà ńlá làwọn olùgbé Lekki àti agbègbè rẹ̀ wà báyìí látàrí bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe kéde pé kí wọ́n máa múra sílẹ̀ de ẹ̀kún Omiyale àgbàláyọ ṣọ́ọ̀bù nínú oṣù kẹsàn-án tí a wà nínú rẹ̀ yìí. Ìkéde ọ̀hún ni wọ́n ṣe lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí látàrí àbọ̀ ìwádìí bí omi yóò ṣe máa lọ geere lọ́dún 2023 tí àjọ Ògùn Ọ̀ṣun River Basin fi síta. Nínú àtẹ̀jáde tí ìjọba ìpínlẹ̀ Èkó fi léde láti ẹnu akọ̀wé àgbà ẹ̀ka tó ń rí sí lílọ bíbọ̀ omi Lẹ́kan Ṣódẹ̀ǹdé ni wọ́n ti kéde pé káwọn olùgbé agbègbè Alágboolé, Meiran, Maidan, Kárà, Ìṣẹ́rí, Olówóòrà, Àgìlìtì, Owódé Onírin, Owódé Elédé, Àgbòyí Kìíní àti Àgbòyí Kejì, Àjégúnlẹ̀, Ìtòwòlò, Májídùn, Ìbèṣè, Báyékù àti gbogbo agbègbè Lekki Àjá máa retí ẹ̀kún omi ńlá nínú oṣù kẹsàn-án tí a wà yìí àti èyí tó kù kí ọdún yìí parí. Ọ̀gá àgbà náà sọ síwájú sí pé nǹkan tó jẹ ìjọba ìpínlẹ̀ Èkó lógún ní ààbò ẹ̀mí àti dúkìá àwọn olùgbé àdúgbò tí a dárúkọ yìí kí wọ́n máa múra sílẹ̀ dé ìgbà tí omi yìí yóò ru gọ́gọ́ sókè ju bó ṣe yẹ lọ kí gbogbo olùgbé ìpínlẹ̀ náà tó kù sì máa wà ní ìgbáradì kí wọ́n má jáfara lórí ọ̀rọ̀ Omiyale yìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òdiwọ̀n òjò tó ti rọ̀ láti inú oṣù kínní ọdún yìí sí oṣù kẹjọ ọdún 2023 yìí ju tọdún 2021 àti tọdún 2022 lọ. Ó kádìí ọ̀rọ̀ rẹ̀ pé ìwádìí tún sì fi hàn pé òjò tó máa tún rọ̀ nínú oṣù mẹ́rin tó kù kí ọdún yìí parí yóò tún ju èyí tó ti rọ̀ sẹ́yìn lọ. Fún ìdí èyí kí gbogbo àwọn ará agbègbè tí a dárúkọ yìí máa múra sílẹ̀ de ẹ̀kún omi kí àwọn olùgbé agbègbè tó kù náà má túra sílẹ̀ nítorí ààbò ẹ̀mí àti dúkìá wọn ṣe pàtàkì púpọ̀. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.